lórí ọ̀rọ̀ tí ò tó nǹkan Onimaruwa lu ọ̀rẹ́ ẹ̀ pa. Ọkùnrin Onimaruwa ẹni ọdún mọ́kàndínlógójì kan Festus Akíntẹ̀lúrẹ̀ ti dèrò àhámọ́ nípínlẹ̀ Ondo látàrí bí wọ́n ṣe ló fìbínú lu Onimaruwa ẹlẹgbẹ́ rẹ̀ kan Titus Adébáyọ̀ ẹni ọdún márùndínlógójì tó sì pa á lásìkò ìjà àjàkú akátá kan tó wáyé láàrin àwọn méjèèjì lágbègbè Òkè Àró nílùú Àkúrẹ́ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ tó kọjá. Bá a ṣe gbọ́, wọ́n ní ọ̀rọ̀ ìmọ́tótó àyíká ló díjà sílẹ̀. Wọ́n láwọn tó ń fi kẹ̀kẹ́ márúwá ṣiṣẹ́ ajé lágbègbè náà ṣèpàdé. Wọ́n sì fẹnu kò pé káwọn pawọ́pọ̀ ṣe àtúnṣe ojú ọ̀nà táwọn ń fi kẹ̀kẹ́ ná. Wọ́n fẹ́ dí àwọn kòtò gegele tó wà lọ́lọ́ náà. Ọjọ́ sátidé ọ̀hún ni wọ́n fẹnu kò sí, ṣùgbọ́n olóògbé yìí kò yọjú síbẹ̀ títí táwọn ẹlẹgbẹ́ rẹ̀ fi parí iṣẹ́ ọ̀hún. Lẹ́yìn tíṣẹ́ náà parí ni wọ́n rí Titus níbi tó gbé ń yan fáńdá kiri. Fáńfà tí wọ́n ń ṣe yìí ni wọ́n ló padà dìjà láàrin wọn táwọn méjèèjì fi kòdì mú. Wọ́n sì bẹ̀rẹ̀ sí í kan ara wọn lẹ́sẹ̀ẹ́, ṣùgbọ́n ó jọ pé ọwọ́ Festus rojú ti Titus lọ torí lójijì tó gbá a lẹ́sẹ̀ kan ni wọ́n ló ṣubú lulẹ̀ tó sì dákú. Wọ́n sáré gbé ọkùnrin náà dìgbàdìgbà lọ sílé ìwòsàn kan tó wà nítòsí ibẹ̀ níbi tó ti padà lajú sáyé fún ìgbà díẹ̀ kó tó di pé ó tún padà kú láàárọ̀ kùtùkùtù ọjọ́ kejì tí í ṣe ọjọ́ àìkú Sunday. Lẹ́yìn èyí ni wọ́n lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá B division lókè Àró létí tí wọ́n sì ṣètò àti fi páńpẹ́ òfin gbé ọkùnrin Festus abẹ̀ṣẹ́kù bí òjò ọ̀hún. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì ní àwọn ti bẹ̀rẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí lórí ohun tó lè ṣokùnfà ikú Titus. Afurasí náà sì ti ń ṣàlàyé ara ẹ̀ fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́. Ó ní kété tí àbọ̀ ìwádìí náà bá ti jáde ni afurasí ọ̀hún yóò fojú balẹ̀ ẹjọ́. Olúṣèyẹ Ìyíadé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.